ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. Gbàbí má gbàbẹ̀. Ibi tó gbàyọ kọ́ ni mo bá wá. Ó ṣẹ́kúlúkúlú gbógún. Ó nà gbàlàjà ó gbogójì. Tó bá yọ nígbà ẹgbẹ̀ndínlógún. Iwájú rẹ̀ a máa tẹ́rẹ̀ rẹ̀. Ẹ̀yìn rẹ̀ a máa tẹ́rẹ̀ rẹ̀. Iwájú olókun àtẹ̀yìn olókun rẹ̀ ní tẹ́. Iwájú ọlọ́ṣà àtẹ̀yìn ọlọ́ṣà rẹ̀ ní tẹ́. Kúlùkùlù sẹ́ òjò tí bá lu rẹ̀ sẹ́wẹ̀wẹ̀. Olúbùnmi ló kọ tèmi Ọmọláníyì Àdìsá Ògo ẹni tí ń bá jà ní ọgbọ́n Ọlọ́run ló lẹ̀mí mi ìyàwó mi ló ní bọ́dì ẹ káàbọ̀ sábàlá gbẹnu sí. Níbi tá a ti máa ń ṣe àṣàyàn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá. Èdè Yorùbá dùn. Yorùbá láṣà. Awálá ní ìṣe tó dán mọ́rán. Hello, kí lorúkọ yín níbo lẹ ti ń pè? Lásbọ̀n láti Olúndé. Ṣé ẹ ṣe tán láti gbẹ́nu sí? Ó dà. Ẹ̀fọ́ kan wà tó ń jẹ́ dágunró. Kí ni a fi ń dẹ́fọ́ yìí mọ̀? A fi ń dámọ̀. Dágunró, ẹ̀fọ́ ni. Kì í ṣe dágunró tí ń ṣe tíátà o. Kì í ṣe dágunró tí ń ṣe tíátà o, ẹ̀fọ́. Ẹ̀fọ́ dágunró kí la fi ń dààmú. A máa ń já òun náà ni. Ẹ máa. Wọ́n máa ń já òun náà bí wọ́n ti máa ń já àwọn ẹ̀fọ́ sọ́kọ́. Wọ́n ń já náà ni. Wọ́n fi máa ń dààmú bíi dípò kò yé mi. Ẹ̀fọ́ ni dágunró àmọ́ kò ṣeé jẹ nítorí pé ó ní ẹ̀gún lára ní ọ̀pọ̀lọpọ̀. Hello, kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí? Oyèládé Abíọ́dún láti Mọ̀dínà Adébórí. Kí lẹ porúkọ yín lẹ́kọ̀ọ́ sí? Oyèládé Abíọ́dún láti Mọ̀dínà Adébórí. Ó dáa, ẹ ṣetán láti gbẹ́nu sí i. Mo fẹ́ gbìyànjú ẹ̀. Ó dáa, Yorùbá máa ń kòwé pé epo ni mo rù oníyangí má bà tèmi jẹ́. Àwọn owó gan ni à ń pè ní oníyangí. Àwọn tí ò fẹ́ dáadáa fún yàn ni. Àwọn tí kò fẹ́ dáradára fún yàn. Àwọn tí ò fẹ́ dáadáa fún yàn bẹ́ẹ̀ ni àmọ́ àwọn kan ló ń jẹ́ oníyangí tí wọ́n fi ń fi wọ́n lọ ọ̀rọ̀ yẹn. Kì í ṣe ha. Ìdílé wa ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbí. Àwọn tí wọ́n ń ta yẹ̀pẹ̀ ní oníyangí. Nínú àṣà ìdílé ṣáná máa. Àwọn tí wọ́n ń wa kwari tí wọ́n ń ta yẹ̀pẹ̀ tó ń ta granite ta oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń kọ́lé. Tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kan. Wọ́n á bomi sóòrù lètò mi bá ti ń kán. Wọ́n á gbọ́mọ sí ẹ̀yìn fún mi. Hello, kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí? Hello. Hello. Kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí? Ẹ kálẹ́ o. Kí lorúkọ yín níbo lẹ ti ń pè? Ìyábọ̀ ló sọ̀rọ̀ láti Ẹdẹ. Ìyábọ̀ láti Ẹdẹ. Bẹ́ẹ̀ sà. Ó dáa, ẹ tiẹ̀ gbọ́dọ̀ mọ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí. Kí ni òrù? Ó sì sà. Ṣé ẹ gbọ́ mi? Mo ń gbọ́ sà. Kí ni òrù? Kí ni òrù? Òòlù. Òrù. Ó rí u òrù. Òòlù. Kì í ṣe. Ọjọ́ ìṣẹ̀ ìfìyàwó láì bọ́ṣọ wá nítorí kó má gbà níṣó. Ìbéèrè yẹn dẹ̀rọ̀ gan o. Civilization ló jàǹgbà ìdìbò ohun tá a dá yé pa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè wa ni mo ń jẹ́ wípé ohun tá a mọ̀ ni àmọ́ àmọ̀pá mọ́. Ìdílé wa ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà. Ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn Yorùbá ni wọ́n máa ń sọ létí wa tó jẹ́ pa àmọ́ àmọ́ torí pa àṣe ìwádìí kì í jẹ́ kó jókòó sí wa lọ́pọlọ.
hello kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí. padà wá ní lásán. kí lẹ pé. ó padà wá ní iṣẹ́ lásán. ìpadàbọ̀ Abidjan last born kí ni òru. dábẹ́ fún mi ni mo ti róróró kí ló. mo ti béèrè nǹkan mi báyìí dágunró la béèrè lẹ́ẹ̀kan mo ti wá béèrè pé kí ni òru báyìí. fún mi mi. kí tún fún yín mi. ó dáa Yorùbá máa ń pòwe pé ẹni agbójú okùn lè ò jẹ́ ni àgbà kí ni àgbà. pé ẹni tí a bá fọkàn tán pé yóò ṣe kinní fún yàn. nǹkan kan ló ń jẹ́ àgbà tí wọ́n fi ń wé èèyàn. àgbà bíi ká sọ pé àpẹẹrẹ tán máa fi ń kó nǹkan lóko sá. fẹ́ jọ mọ́. lọ sọ́nà ọbẹ̀ rárá. wákàtí ike o ọ̀làjú ṣàlàyé òkúta náà fi ń ṣáná ńgbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lo ṣáná òyìnbó ọ̀làjú ṣàlàyé olùláfẹ́. hello kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí. abilékọ Akóredé Dáṣọlá látàgò olóńdè Ìbàdàn. ó dáa mọ́ mi kí ni òru pápápá. òru. bẹ́ẹ̀ ni. ńlá fi ṣe àgbo ọmọ. ìkòkò ní òru. ibi tí mo fẹ́ kẹ́ ẹ lọ gan nìyẹn mo ń retí kẹ́ ẹ sọ pé ìkòkò kí n máa wá béèrè pé irú ìkòkò wo àmọ́ ẹ ti sọ délẹ̀ torí nítorí pé ìkòkò ó pé oríṣiríṣi a ní ìkòkò tó jẹ́ apẹ léyìí tí a fi ń ṣe ọbẹ̀ a ní ìkòkò tí ó jẹ́ ketele tí a fi ń pọnmi lódò bẹ́ẹ̀ la ní ìkòkò tó jẹ́ àmù àmọ́ òru ó jẹ́ ìkòkò tí wọ́n fi ń ṣe àgbo kí ni rísìn tí wọ́n fi ń pè lóru ni wípé kì í ṣe bí ẹnu àwọn yòókù ṣe fẹ̀ lòun ṣe fẹ̀ òun fún lẹ́nu torí pé wọ́n fi ń ṣe àgbo ni wọn kì í fẹ́ kí àgbo yẹn kó tètè tutù ni ẹnu ẹ ṣe fún ìdí rẹ̀ tí wọ́n fi ń pè ní òru. kó tó wá di ìpọ́n gbàgòdè ọ̀làjú ṣàlàyé kó tó wá di ìpọ́n gbàgòdè ọ̀làjú. hello kí lorúkọ yín níbo lẹ ti ń pè yìí. láti Aba Ọmọ. ó dáa Yorùbá ní tá a bá ro dúdùn Ifọ̀ á họ̀rà dé egun kí ni Ifọ̀. Ifọ̀ dàbí ẹ̀fọn tó máa ń ṣe. ẹ lọ́bẹ̀ rárá. àrùgẹ́ ọ̀làjú ṣàlàyé torí pọ̀. ẹ jẹ́ kí n sáré ṣe àfọ̀mọ́ Ifọ̀ yẹn tá a bá wo dúdùn Ifọ̀ á họ̀rà dé egun Ifọ̀ àwọn nǹkan tó máa ń lé síyàn lára bí àléfọ́ olórí bàbá ń pè lóyìnbó náà máa ń pè ní rashes so àwọn nǹkan tó ń pè ní Ifọ̀ nìyẹn tá a bá ti ń họ bẹ́ẹ̀ ló mọ̀ dùn mọ́ wa tá a bá ti ń họ bẹ́ẹ̀ ló mọ̀ dùn mọ́ wa tá a bá mọ́wọ́ kúrò ń bẹ́ẹ̀ èèyàn padà họ débi tí kò ní wúyàn gan mọ́. ọ̀làjú dé ọ̀làjú. mo tún wá béèrè wípé ẹni agbójú okùn ló jẹ́ ni àgbà pé kí ni àgbà okùn náà ni àgbà àmọ́ okùn tó pọ̀ tá a so pọ̀ tá a ta ní kókó tó pọ̀ torí kó lè so nǹkan tí okùn ẹyọ kan ò lè so òun ni wọ́n ń pè ní àgbà. ọ̀làjú dé ọ̀làjú dé. a ò ní rí jù báyìí lọ ní abala àgbẹnusí fún ti ọ̀sẹ̀ yìí. ìdílé wa ọ̀làjú dé ọ̀làjú dé. ẹ má jẹ́ ká gbàgbé láti máa ṣe ìwádìí nípa àṣà àti ìṣe Yorùbá. civilization ló jágbá gbogbo tàdá ẹ̀ bá. àwọn ohun tá a bá gbọ́ àbí tí a bá kọ́. máa ń pè kàn ó ní fa lọ́mọ. ẹ jẹ́ káwa náà tún ṣe ìwádìí ẹ̀. bàbí mọ́ tuntun ló máa. torí pàwọ́ tá à ń sọ́nà àmọ́ tán. ọ̀wọ́n kan wọ́n á bọ̀. ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ ń pè wá gan-an tún fẹ́ mọ̀ jù wá lọ. kan wọ́n á gbọ́ ọmọ sí ẹ̀yìn fún mi yẹn máa kàn lé. tó Olúbùnmi ló kọ tèmi Ọmọláníyì Àdìsá Ògo ẹni tí ń bá jà ní ọgbọ́n ibí ni a máa gbà lọ sí abala àtura pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Ọ̀rọ̀lábí ọmọ abínúfọbẹ̀ jẹun ó dàbọ̀. àṣà ìdílé wa ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ẹ̀ bá. nínú àṣà ìdílé wọn.